Orúkọ mi ò yí padà Jídé Kòsọ́kọ́. Mo lo àsìkò yìí láti fi kí gbogbo wa pé a kú ọdún a kú ìyèdùn. Ọdún yìí àtọwá sàlàáfíà. Lẹ́lẹ́kejì ẹ̀wẹ̀ mo tún fi àsìkò yìí kí Honorable Faleke àti Madam Fútóyè tèní. Ọlọ́run tó kà wọ́n yẹ á túbọ̀ máa kà wọ́n kún. Iwájú lọ̀pá ibi tí wọ́n máa rí sí. Wọ́n á máa rí bá ti ṣe, wọ́n á máa rọ́nà gbégbà. Gbogbo àwọn tó ń kó jẹ wọn ò ní já lẹ́yìn ẹ̀. Gbogbo ohun tóun náà wá ń rò láti tún ṣe, Ọlọ́run á jẹ́ kó ṣe ṣe. Àmín.
My name is I want to wish my daddy and my mommy, Right Honorable James Faleke, and my mommy, Mrs. Esther Faleke, on their new coronation. Long life and prosperity, and thank him for all he has been doing for us in Ojodu constituency. As a daddy, as a father, I know him as a father, not as a boss, and I know mommy as a mommy. They've really done good things to us in Ikeja constituency, Kosheleri of Ikeja land. No, there is nobody that have never done what they did to us in Ikeja constituency. So I really appreciate him. Thank you very much, sir. Thank you very much, ma. We love you, we love you, we love you. Oh yeah, more real agbára Ọlọ́run, ma. Amen. Èyí fàṣọ wíwọ̀ ó ga èyí ga ó pèlékè. Èyí fàṣọ wíwọ̀ ó ga èyí ga ó pèlékè. Èyí fàṣọ wíwọ̀ ó ga èyí ga ó pèlékè. Àbúrò rẹ̀ kí Ṣọlá ló ń náwó lọ́wọ́. Ọjọ́ gbogbo bí ọdún lọ́lọ́lá. Ebola, 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 Ubarode, Ebola, 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 Ubarode. Agbádùn ní tiẹ̀ tata, ọ̀dọ́ ìlera lábẹ́. Ebola, 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 Ubarode. Àdúgbò kan fi ṣègbè lága, Ebola lẹ́yìn náà. Ebola, 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 Ubarode. Ebola, Ebola, Ebola yìí Ubarode sẹ́. Ebola, 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 Ubarode. Ìwọ́n ti gbọ́ wa tó wí pé àbúrò rẹ̀ kì í ṣọlá. Ayé lè máa ń kọ́ lọ́sọ̀ ẹ̀ẹ́dẹ̀kọ́. Wọ́n lè máa pẹ̀lú wọ́n sílẹ̀ lẹ́ẹ̀dẹ́sẹ̀. Wọ́n lè máa sọ̀tọ̀ fún ọ̀sọ̀ tó gbọ́ lẹ́ẹ̀dẹ́sẹ̀. Ayé lè máa ń kọ́ lọ́sọ̀ My name is Mrs. Omotunde Johnson. I'm a friend to Bukola Faleke for a very long time. Bukola is more or less like a sister to me, a friend and a confidant. I wish her best of luck. Congratulations on her chieftaincy. Give me your
Ṣòtúndé ìwọ ló ta wáyé sọ̀rọ̀ owó sí láyé tọ́lá ló ta wáyà padà owó kọ̀ọ̀kan. Ìbí mo tọ̀ sẹ́rí yẹn tó bá pinnu ààrẹ mi kú sí. Iyó bínú Ààrẹ mi kú sẹ́ bọ́ndù bọ́ndù. lómìnà ẹ̀dá tí ó bá mọ̀ díẹ̀ àgbẹ̀wò owó ṣẹ́ ní sábò Ìbí gbé ṣe rẹ̀ ní. tó ti lé. Bó ṣe ń dé inú rẹ̀ nìyàn ń dùn inú rọ̀ lọ́rùn dùn sí. Honorable James Faleke and his wife Bukiola, oyè amọ́rí o, oyè tí ẹ jẹ́ lẹ́ni lágbára t'Ọlọ́run ẹ̀ ní kábàámọ̀ níbẹ̀ o. You are such a nice man, you and your wife, you've been so nice, you've been a wonderful person. I pray for you that you will never see sadness throughout your life. Olele.
Faleke. One. Èyí yóò wù wá wí láyé. Èyí yóò wù wá wí. Mrs. Jennifer Febwame, beautiful Boki. I wish you all the best in life. Congratulations with all of this. I knew you were going to do all this. Well done, Boki. You are a wonderful person. You are a great friend. God bless you and your husband.
Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbìn alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀, but nínú Yorùbá tí mo ń sọ, àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ Jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fàyè mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV